ọmọ ìyá mi ọzù long life tó ń wò yẹn lucky ni. ká má lùgbàdì ayé ká má lùgbàdì àìsàn kí àwọn ọmọ wa kí wọ́n má gba ọjọ́ lọ́jọ́ lọ. Raji Samad Adetola eléyìí tí gbogbo èèyàn mọ̀ sí Sanku comedy ìròyìn kan láti bí àná wípé arákùnrin yìí ní ìjàmbá ọkọ̀ tó lágbára. Àwọn kan tiẹ̀ sọ wípé ó wà lọ́sibítù níbi tó ti gbé ń gba ìtọ́jú, àmọ́ ní nǹkan bíi wákàtí méjì sẹ́yìn báyìí wọ́n mà ti gbé Raji Samad ọmọ Adetola wọ́n ti gbé wọ Muslim cemetery eléyìí tó wà ní Òṣogbo láti sin òkú rẹ̀. Ìyẹn ni wípé gbogbo wọn ní wọ́n pé eléyìí tó ń lọ lórí ayélujára ẹ má bá wọn fetí sí o. Àwọn fọ́nrán kan náà wà ń bí àwọn fọ́nrán eléyìí tí mi ò fẹ́ kẹ́ ẹ bá wọn gbọ́, àwọn tí wọ́n ń sọ wípé ó wà ní àwọn ẹlòmíì gan tiẹ̀ ti sọ òkú ọmọ yìí gan di content tó jẹ́ pé wọ́n ń create content lórí ẹ̀, wọ́n fi ń generate traffic. Àmọ́ lórí ìkànnì yìí èmi rí wípé mo ṣèwádìí ẹ̀ dájúdájú kó tó di pé mo gbé jáde. Arákùnrin yìí Raji Samad Adetola eléyìí tí gbogbo èèyàn mọ̀ sí Mr. Sanku comedy ó jẹ́ Ọlọ́run nípé nínú ìjàmbá ọkọ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹgbẹ́ rẹ̀ ni wọ́n ti ń ṣèdárò rẹ̀. Ẹ wo ẹ̀yin èèyàn, àdúrà mi lẹ́ẹ̀kan sí ni wípé àwọn ọmọ ológo nínú àwọn ọmọ wa àtàwa náà tá a jẹ́ ológo a mà ní gba ọjọ́ lọ́jọ́ lọ. Kí Ọlọ́run kí ó tẹ Sanku comedy ìyún Raji Samad Adetola kó bá wa tẹ̀ sí afẹ́fẹ́ rẹ̀. Ẹ má gbọ́ wọ́n ní wọ́n pé eléyìí tẹ̀ ń rí lórí ayélujára pé kò kú o. Ẹ má gbọ́ nítorí wọ́n ti lọ sìnkú rẹ̀ sí Muslim cemetery eléyìí tó wà lóṣogbo lónìí. Ẹ wò ó tó bá jẹ́ ìgbà àkọ́kọ́. ọmọ ìyá mi ọzù long life tó ń wò yẹn lucky ni. lucky ni ajé sí flows. wàrà tó ń jẹ tó lejú níwájú ẹlòmíì ajẹbi tọkì ni. ajé. bí mo ṣe wà yìí nǹkan mẹ́ta ni mo ń sáàkì lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run á fi fún mi lówó àti peace of mind kí n tún wá ní long life ó ti tán. Ìyókù mo lè mọ sáàkì ẹ̀ ní Google kí n mọ sáàkì ìyókù ní Chrome Yasin àbí kí n lọ YouTube kí n lọ sáàkì ìyókù. Bọ̀ nǹkan mẹ́ta tí mo sáàkì lọ́dọ̀ Ọlọ́run yẹn tọ́lọ́ á fi lè ṣe fún mi ó ti tán. Wọ́n ti fẹ́ lọ sí Sanku comedy. Wọ́n ti fẹ́ lọ sí Sanku olówó. Ká má lùgbàdì ayé ká má lùgbàdì àìsàn kí àwọn ọmọ wa kí wọ́n má gba ọjọ́ lọ́jọ́ lọ. Raji Samad Adetola eléyìí tí gbogbo èèyàn mọ̀ sí Sanku comedy ìròyìn kan láti bí àná wípé arákùnrin yìí ní ìjàmbá ọkọ̀ tó lágbára. Àwọn kan tiẹ̀ sọ wípé ó wà lọ́sibítù níbi tó ti gbé ń gba ìtọ́jú, àmọ́ ní nǹkan bíi wákàtí méjì sẹ́yìn báyìí wọ́n mà ti gbé Raji Samad ọmọ Adetola wọ́n ti gbé wọ Muslim cemetery eléyìí tó wà ní Òṣogbo láti sin òkú rẹ̀. Ìyẹn ni wípé gbogbo wọn ní wọ́n pé eléyìí tó ń lọ lórí ayélujára ẹ má bá wọn fetí sí o. Àwọn fọ́nrán kan náà wà ń bí àwọn fọ́nrán eléyìí tí mi ò fẹ́ kẹ́ ẹ bá wọn gbọ́, àwọn tí wọ́n ń sọ wípé ó wà ní àwọn ẹlòmíì gan tiẹ̀ ti sọ òkú ọmọ yìí gan di content tó jẹ́ pé wọ́n ń create content lórí ẹ̀, wọ́n fi ń generate traffic. Àmọ́ lórí ìkànnì yìí èmi rí wípé mo ṣèwádìí ẹ̀ dájúdájú kó tó di pé mo gbé jáde. Arákùnrin yìí Raji Samad Adetola eléyìí tí gbogbo èèyàn mọ̀ sí Mr. Sanku comedy ó jẹ́ Ọlọ́run nípé nínú ìjàmbá ọkọ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹgbẹ́ rẹ̀ ni wọ́n ti ń ṣèdárò rẹ̀. Ẹ wo ẹ̀yin èèyàn, àdúrà mi lẹ́ẹ̀kan sí ni wípé àwọn ọmọ ológo nínú àwọn ọmọ wa àtàwa náà tá a jẹ́ ológo a mà ní gba ọjọ́ lọ́jọ́ lọ. Kí Ọlọ́run kí ó tẹ Sanku comedy ìyún Raji Samad Adetola kó bá wa tẹ̀ sí afẹ́fẹ́ rẹ̀. Ẹ má gbọ́ wọ́n ní wọ́n pé eléyìí tẹ̀ ń rí lórí ayélujára pé kò kú o. Ẹ má gbọ́ nítorí wọ́n ti lọ sìnkú rẹ̀ sí Muslim cemetery eléyìí tó wà lóṣogbo lónìí. Ẹ wò ó tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ẹ tẹ subscribe button, ẹ má gbàgbé ẹ tan notification button yín, ìyẹn gangan ni ó mọ̀ ta yín lólobó ní gbogbo ìgbà tá a bá ti jù fọ́nrán sórí ìkànnì yìí. gbogbo ẹ̀yin tẹ́ kárí fake news sí Sanku, gbogbo ẹ̀yin tẹ́ kárí fake news sí Sanku tẹ́ ẹ̀ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ń parẹ́ gbogbo yẹn fọjọ́ lọ́jọ́ lọ ni. Èmi náà ti post ẹ̀ máa lọ put fídíò yẹn down nísìnyí. tó túmọ̀ sí pé bọ̀bọ́ yìí náà pẹ̀lú èpè burúkú tó ń ṣe ṣé òun náà fẹ́ fọjọ́ lọ́jọ́ lọ torí òun náà ti post ẹ̀ ó ti post ẹ̀ wá ń gbé àwọn èèyàn ṣépè pé gbogbo àwọn tó post ẹ̀ wọ́n fọjọ́ lọ́jọ́ lọ ni. Ṣebí information tó jáde làwọn ayé ń gbé káàkiri ẹgbẹ́ wọn ní Sanku ò tún kú mọ́ o bó tún ti jíǹde padà o. Ẹ̀yin èèyàn àwọn tó wà lọ́dọ̀ Sanku náà náà kúkú post picture ẹ̀ síta kó sí last dent ó ti forí gbá ó ti ṣe gbá ó ṣàwó ó jábọ́ lórí bíríìjì kó ti kú. Ẹ̀yin tí wọ́n ń jáde báyìí pé Sanku ò tún kú mọ́ èwo la fẹ́ gbàgbọ́ ganu gbogbo ẹ̀ báyìí nítorí Ọlọ́run. Ẹ̀yin èèyàn ẹ yé ká gbọ́ awuyewuye tí ń jábọ́ tí ń rébọ́ lẹ́nu ọ̀gbẹ́ni. Cause mo kọ́ post mo sọ pé mo chákì Chakobo àti Sanku ẹ̀ tó bá máa fa wọn dáadáa àti àbí everybody ẹ̀ mọ̀ pé Chakobo àti Sanku wọn jọ wà dáadáa ni.
24/7 wọ́n jọ wà ní kò wọ́n everywhere Sanku bá wà báyìí náà ní Chakuboy wọ́n jọ wà. Chakuboy sọ fún mi pé wọ́n l'accident ó dẹ̀ wà critical wọ́n ti gba treatment lọ́wọ́. Next tí máa rí mo ti ní àwọn celebrity kọ̀ọ̀kan wọ́n ti post RIP most àwọn tó kó súnmọ́ náà. Chakuboy 5 hours ago ó send the voice note yìí pé Sanku ó wà alive ó ń gba treatment lọ́wọ́. Everybody calm down. Sanku ò kú o ẹ̀yin olórí burúkú tẹ́fẹ́ kó kú bàbá yóò tí kú o. Sanku ò kú o ẹ lọ sí Chakuboy comedy page Chakuboy comedy page. Sanku is alive. Sanku wà alive. Gbogbo ẹ̀yin tẹ́ carry fake news sí Sanku gbogbo ẹ̀yin tẹ́ carry fake news sí Sanku tẹ́ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ń parẹ́ gbogbo yẹn fọjọ́ lọ́jọ́ lọ ni. Èmi náà ti post ẹ̀ máa lọ put fídíò yẹn down nísìnyí cause mo kọ́ post mo sọ pé mo chákì Chakuboy àti Sanku ẹni tó bá máa fa wọn dáadáa àti àbíwá everybody ẹ mọ̀ pé Chakuboy àti Sanku wọn jọ wà dáadáa ni 24/7 wọ́n jọ wà ní kò wọ́n everywhere Sanku bá wà báyìí náà ní Chakuboy wọ́n jọ wà. Chakuboy sọ fún mi pé wọ́n l'accident ó dẹ̀ wà critical wọ́n ti gba treatment lọ́wọ́. Next tí máa rí mo ti ní àwọn celebrity kọ̀ọ̀kan wọ́n ti post RIP most àwọn tó kó súnmọ́ náà. Chakuboy 5 hours ago ó send the voice note yìí pé Sanku ó wà alive ó ń gba treatment lọ́wọ́. Everybody calm down. Sanku ò kú o ẹ̀yin olórí burúkú tẹ́fẹ́ kó kú bàbá yóò tí kú o. Sanku ò kú o ẹ lọ sí Chakuboy comedy page Chakuboy comedy page. Sanku is alive. Sanku wà alive. Prank ni Sanku ò kú o. Prank ni Sanku comedy ò kú. Gbogbo nǹkan tá à ń rí online yẹn prank ni ẹjọ́ torí Ọlọ́run. Èyí tí mo fẹ́ gbọ́ lẹ́nu everybody nìyẹn ẹjọ́ torí Ọlọ́run because di bá ṣe ń sọ̀rọ̀ yìí mi ò tí believe pé Sanku comedy kú 90 years so ni mi ò rúkú sí Sanku rárá 90 years lónìí okay èèyàn lè l'accident lóòótọ́ but mi ò bẹ lọ́run kí accident yìí kó mú ẹ̀mí Sanku lọ. Mélòó ló ti jẹ nínú ayé kò tí ì jayé ó ṣẹ̀ṣẹ̀ ń dá fún bọ̀ ni orúkọ ẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń jáde ni ògo yẹn ṣẹ̀ṣẹ̀ ń tàn ni mi ì dẹ̀ bẹ lọ́run kí Sanku ó fi kú lókìkí. Mo dẹ̀ mọ̀ pé lágbára Ọlọ́run ò ní jẹ́ kó kú. Tó o bá sì believe pé Sanku comedy ò tí kú bá mi type àmì sí comment section pé Ọlọ́run ò ní jẹ́ kó kú kò bá mi ṣàmì. ẹ̀yin arákùnrin sà orí ẹ̀ burú ni ṣé mo jọ Bobrisky lójú ẹ̀ ni. ẹ jọ Bobrisky torí tẹ bá jọ gan risky. bẹ́ẹ̀ burúkú ẹ̀ sọ ìwọ lọkọ risky ni ìwọ jẹ́ Davido. ẹ̀yin ọ̀rọ̀ tí mò ń jẹ́ oyọ ni pé oògùn owó tí mo fẹ́ ṣe fún ọ yìí ó pẹ́ ju ọjọ́ 5 ọgbọ̀ngùn lambo ọ̀tún ní private jet gan. mo mọ oògùn owó ṣe mo yá wèrè gan ní oògùn owó. ọmọ oògùn owó yìí ṣe drone lẹ lóní ó fast yìí o. lọ́kùn máa kú ni wèrè ní ọ. ọmọ láìkì yín sá. wọ́n kárí jàre ọjọ́ rí pé kò wọ́n 10,500 péré ni. 10,500. ní lágbára Ọlọ́run tí wàá wo kò ní rí fákọ́sẹ̀ kankan o. ẹ dákẹ́. ẹ má pariwo. 10,500. ẹ lágbára lọ. ṣe bóyá ọlọ́kadà kọ́ lọ́mọ yín ni. ṣé Wàsíù. no ìkejì Wàsíù ok Wàsíù náà sọ ọ̀kadà. Wàsíù náà ń ṣe. àbúrò Wàsíù lèmi ń sọ. ok ọ̀kadà lẹ́ ń ṣe gbogbo àwọn yìí. bẹ́ẹ̀ ni. bó wà ní ẹ ṣe fún ọ náà mo ti pa 10,500 láti jọ ìdàbí 10,2. ayé tó ń jẹ tó rò pé ó ti arrive tó bá dọ́dọ̀ ẹlòmíì á ṣe lókè ni omi gọ́tà tí wọ́n ń fò yẹn fún wèrè ó dàbí kóòkì ni ajé sí flows níwájú àwọn oníjàgídíjàgan portable ó dàbí kóòchì ni ó dàbí kóòchì ni fún ìjàgídíjàgan. ọmọ bá máa wọ live video ní TikTok má gbàgbé láti tẹ róòsì mi ajé àlàyé ọ̀sùn kò má provoke mi. Sanku exchange ajé. no now rap pọ̀ nlẹ̀ ó dàbí sandy ó wà lọ́wọ́ mi ó dàbí bandy. Ọlọ́run okúnlẹ̀. lẹ́ni báyìí mo lè ní ó yá mo fẹ́ ṣe kọ́mẹ́dì kó dọ̀là kíní mo fẹ́ ráàpù òní mo lè slow kó dọ̀là kíní mo fẹ́ ṣáàpù. ó yá mo ṣerun lẹ́ni kó dọ̀là kíní mo fẹ́ báàbù mo lè mo kọ̀ǹga lẹ́ni kó dọ̀là kíní mo fẹ́ táàpù. ọmọọba má kéré mi. ó gbọ́ pé Sanku kú ni. Sanku tí mo wà pẹ̀lú látàárọ̀ ṣé ẹ mọ̀ pé tọ́jú pè mí báyìí mo ti lọ pàdé wọn àtàárọ̀ ló ti kú. ó ti kú látàárọ̀. àti bí tó ti ṣé ń gbọ́ mi
àti ibi tó ti láìdẹ́ǹtì yẹn èlò ti kú àwọn mẹ́rin tó kù nìkan mọ̀ òkú àmọ́ torí pé kí àwọn yóò ṣètò gbé wọn wá wọ́n wá sọ fáwọn yòókù pé ìgbà táwọn hospital yẹn ti kàn fáwọn kò ti kú wọ́n wá sọ fáwọn hospital yẹn pé kán gbé lọ ẹ̀ǹbámu kán sọ fáwọn gbé lọ hospital ní kó wọn lè dúró yìí èmi wá lọ pàdé àwọn ọlọ́pàá yẹn lọ hospital yẹn wọ́n wá ní kí méjì sọ fẹ́ ní bọ́ọ̀dì kó tó di pa àwọn yòókù ẹ̀ pé táwọn yòókù náà bá gbọ́ lójijì báyẹn náà àwọn náà lè bá bẹ̀ lọ èmi wá dúró síbẹ̀ mo dúró bẹ̀rẹ̀ àtàárọ̀ tó di pa àwọn èèyàn rẹ̀ dé ká tó wá sọ fáwọn èèyàn rẹ̀ ká tó mú wọn lọ tá a gbé lọ lẹ́bàá wọn. báwo ló fi ṣẹlẹ̀. accident ni bí gbàtàn ní táyà fọ́ ni yéè mo ní táyà àwọn yẹn ló fọ́ dírẹ́fà tó dráìfù gan-an